àjẹ́ fẹ́ jọ́ ìgbà kejì tẹ́ná máa fi àná. Túlẹ̀jọ́. àjẹ́ fẹ́ jọ́ ìgbà. Àkó ikú di. Bọ́bọ̀ tó ní tá ti gbowó jápa. Shit. Ìbá fáwọn ọmọ mi tó yẹ pé láago 12 sago 4 òru yá kí ni ó gbé. Kò sí bó fi lélẹ̀ VP ẹ̀tọ́ tó lọ gbé wọn débẹ̀. Vengeance tó bá jáwọ́ rú. Kò sí bó ṣe lè tóbi tó sáìsì kó sí ẹ̀ wà. Àwọn àjẹ́ mi lọ. Ta ló tó gbàgbọ́lẹ̀ ní Ramali tí ó bá ṣe Ramadan? Tó bẹ́ẹ̀ náà. Àìtí location àsíbẹ̀ ẹ̀ mọ́. Ṣé o sì róbì tọ́rẹ̀ àbùkẹ́rí? Má wo ojú wíṣe. Àpólò wà lójú ẹ̀. Nike yàtọ̀ sí níkẹ́. Mọ́tò yàtọ̀ sí gọ́tà. Àwa ò ráyè peace. Ogun ní ẹ̀pẹ̀ wá síbi ti God of War. Ṣáàdà táwọn tèmi àwọn rivers tó yìnbọn bá máa wí ọmọ ní penalty. Bọ̀ táwọn ọmọ gbọ́dọ̀ bá máa sọ ọmọ ní penalty. Ó ti lọ is gone. Mọ́tò ojú náà ti hàn ní láti máa rojọ́ jù. Ní ọ̀tọ̀ tó wọ reverse anybody la máa gbá dànù. Tó bá ń sọ̀rọ̀ wàhálà, rédíò ní pọ́tébù yẹn àárín lẹ̀ wà. Tá a bá rí dáadáa, ajá ara pààyàn ju kòrónà lọ. Àtùpà yóò jẹ́ kerosene ní level. Bọ̀tẹ́ bí ọ̀bá rí yàrá ìyá ò lè gbé bọ́dì. Wàhálà. Boxer boy! Kúrò bẹ́ẹ̀ náà. They play. Bóyá ti pa wifi ṣá. Wọ́n lajú ẹ̀ náà lẹ́yìn kò dé for casket. Bí tíṣù lọ jẹ́ òjò tá a máa fi kóòdì lọ. Kí ló ń wọlé sáà sì gbẹ́? Àwọn ga sódò. Yóò ti ga mọ́mọ́. Wọ́n ti ga gbọ̀ngàn. Ìyá ìgbẹ́jọ wá ìjà òsì. Ọlọ́run ti ká ìdí. Àwọn àjẹ́ fẹ́ dúró àwọn àjẹ́ tó mi gbó gidigidi.